Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́? Wọ́n ní àwọn bàbá onífá, wọ́n ní wọ́n gbé ifá kalẹ̀ o. Wọ́n ní ifá dẹ̀ fọhùn. Ifá ní kí kábíyèsí kí wọ́n mú ìyàwó méjì nínú àwọn ìyàwó tán ní. Èyí tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́mi wọn gùn, tọkàn wọn máa balẹ̀. Ipe torí gbogbo àjálù tó ń jálù ààfin kábíyèsí, ipe kí wọ́n dẹ̀ yọ̀ǹda àwọn tó kù kí wọ́n máa bá tiwọn lọ allegedly. Nǹkan tá a gbọ́ ní ẹ̀yin ará ilé. Ẹ mọ̀ pé ìgbà kan náà wọ́n ní kí kábíyèsí má bá àwọn obìnrin ṣe nǹkan tí ọkùnrin àti obìnrin ń ṣe mọ́. Ipe nítorí pé wọ́n wọlé sí kábíyèsí lára ní gbogbo ọ̀nà. So wọ́n ní kí kábíyèsí kí wọ́n tètè mú méjì nínú wọn o. Ipe kí ọkàn wọn lè balẹ̀. Ipe kí gbogbo nǹkan tí ó ń jà ràìnràìn kó fi lè lójútùú. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní inú palace òun ni ó jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ yìí. Wọ́n ní ifá nìkan sún sẹ́yìn pẹ̀lú àwọn obìnrin yìí kí wọ́n má fi ọwọ́ kan àwọn ìyàwó tó kù yìí. Kí wọ́n má bá àwọn olórí ṣe nǹkan tí ọkọ àti ìyàwó ń ṣe, kí wọ́n jẹ́ kó máa bá tiwọn lọ. Ipe nítorí inú àwọn alálẹ̀ kò dùn sí wọn. Ẹ mọ̀ pé látìgbà tí àwọn olórí tán ti gbé orí màálù sí inú apartment Queen Naomi ni àwọn olórí yìí ti ń rí oríṣiríṣi nǹkan. Tó dẹ̀ jẹ́ pé wọ́n ń sọ fún wọn kán jẹ́wọ́ tí wọn ò jẹ́wọ́, tí wọ́n ń bá kábíyèsí, tí wọ́n ń bá wọn ṣeré ọwọ́. Tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá ń lọ ni wọ́n ti ń rí àwọn jagunlabí yìí. Tó dẹ̀ jẹ́ pé wọn ò fẹ́ sọ nǹkan tó ń ṣẹlẹ̀, tí wọn ò fẹ́ jẹ́wọ́. Wọ́n ní àwọn bàbá onífá yìí, wọ́n ní wọ́n sọ fún wọn pé tí wọn ò bá jẹ́wọ́, pé èyí tí wọ́n rí yẹn, pé nǹkan kékeré ṣì ni o, pé tó máa tẹ̀lé lẹ́yìn, pé ó máa ju èyí tí wọ́n rí lọ. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní dídé tán dé inú pálàsì bàbá Erin ńlá ni wọ́n rí pé bàbá Erin ńlá ti lọ sí Àbújá lórí program tí màmá wa Esther Ajayi tó invite bàbá wa Erin ńlá sí comforter meeting. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ìrònú dorí ó sorí àgbàkodò ni o. Ipe wọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ scorpion èyí tí àǹtí wa ń rí yìí. Oríṣiríṣi la gbọ́ wípé àwọn olórí ti ṣe nínú pálásì kábíyèsí. Ìgbà kan ni a gbọ́ pé protective charm ó miss. Ìgbà kan ni a gbọ́ wípé wọ́n rí ìkòkò mọ́ inú palace. Oríṣiríṣi mélòó la fẹ́ sọ fún yín. Ṣùgbọ́n wọ́n ní wọ́n ń sọ fún wọn kán lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n ní wọ́n yarí, wọ́n ní wọ́n fẹ́ jẹ́wọ́, wọ́n ní wọ́n fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ síta. Gbogbo àṣírí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ló ń jáde
sí kábíyèsí lọ́wọ́ ẹ̀yin èèyàn lé gbogbo àwọn nǹkan tí kábíyèsí ò rògùn wípé wọ́n ṣe kábíyèsí ń find out lẹ́yọ kọ̀ọ̀kan wípé wọ́n ṣe àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú fún kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Tí Queen Naomi bá dẹ̀ ti fẹ́ wá sínú palace ni wọ́n máa ń gbógun kógun ẹ̀yin náà wo bọ́n ṣe lọ rí orí màálù sí inú apartment Queen Naomi ẹ̀yin náà wo irú ìwà burúkú yẹn báwo lèèyàn á ṣe lọ gbé orí màálù tó máa lọ rí tí wọ́n ti wé ní oògùn tán wá rí mọ́ inú apartment èèyàn ó ṣòro láti gbàgbọ́ ẹ fẹ́ kí ẹni ẹlẹ́ni padà sílé ọkọ ẹ wá lẹ́ẹ̀rín ejò ẹlẹ́ẹ̀rín scorpion ẹlẹ́ẹ̀rín oríṣiríṣi nǹkan tó ń lé yín kiri ẹ rí pé nǹkan ó ń bẹ ní ẹ̀yìn ọ̀rọ̀ yìí tí ò yí àwọn ènìyàn gbogbo ẹ̀ la máa sọ tá a bá ti ń gbọ́ bóyá tí gbogbo àṣírí yìí tó bá wà ní ìta bóyá wọ́n á jáwọ́ gbogbo ìwà burúkú tí wọ́n ń wù ẹ̀yin èèyàn lé nǹkan tí ò yé mi ni pé kí ló dé tí àwọn olórí yìí ò lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kí wọ́n dẹ̀ wà ní kí ọkàn wọn lè balẹ̀ gbogbo nǹkan tó ń lé wọn kiri kò ní lé wọn mọ́ ìyẹn tó bá ti fi òótọ́ ọnú tó fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ so kí wá ló dé tí ẹ lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín wọ́n ní ìyá Onífá ní tí wọ́n bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. wọ́n ní bí àwọn Onífá yìí bó ṣe sọ fún kábíyèsí nìyẹn pé kí wọ́n mú méjì nínú àwọn obìnrin yìí kí wọ́n yọ̀ǹda àwọn tó kù kí ẹ̀mí kábíyèsí kí ẹ̀mí wọn lè gùn kí wọ́n lè pẹ́ lórí tí àwọn baba ńlá bàbá wọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí kábíyèsí nínú ààfin yẹn kì í ṣe nǹkan tó bójú mu kábíyèsí kan jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó strong ni tó bá yẹ pé kábíyèsí ò strong nǹkan tá à ń sọ kọ́ la bá máa sọ ìtorí ẹ̀ ni bàbá Onífá wọ́n fi sọ wípé kí wọ́n yọ̀ǹda àwọn ètò kù o kí kábíyèsí mú méjì o kọ́kàn wọn lè balẹ̀ kọ́kàn wọn lè gùn kẹ́mi wọn lè gùn ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tá a bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lórí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe fún wa lórí channel yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share gbogbo gist wa a dúpẹ́ gbogbo ẹ̀yin subscribers àti ẹ̀yin tẹ́ ṣẹ̀ darapọ̀ mọ́ channel yìí ọlọ́run elédùmarè á máa bá mi gbọ́wọ́ yín sókè ẹ máa ní tọrọ jẹ ní agbára ọlọ́wọ́ yìí ò máa ní kan ìsàlẹ̀ àpò òkè òkè ní ọlá yín á máa lọ ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o ní agbára ọlọ́run á wà pẹ̀lú ìdílé yín o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.